nǹkan tó ń ṣe fún Jonathan gbà yẹn wọn náà fẹ́ ṣe fún bàbá Tinubu ń sìn ẹ̀rí wọn tún ní àwọn propaganda lọ́wọ́ wọn lè ní wọn ti jí ẹgbẹ́ lókè akásá bẹ́ẹ̀ yẹn o tí wọn jẹ́jẹ́ ní kankan gbé wọn ti ń pa yẹn bẹ́ẹ̀ yẹn o gbogbo yẹn game ni politics ni because tí o bá jẹ́ politics nítòsí Ọ̀yọ́ ń bí wọ́n kún àwọn ọmọ lọ ẹ jẹ́ ká lọ bá wọn ẹni no why no èmi fúra mi lẹ́gbẹ̀ẹ́ láwọn tèmi pé àwọn máa lọ bẹ̀ wọ́n ní wọ́n yin bọ́ǹbù ẹ fi bọ́ǹbù yẹn lẹ̀ ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù. ìjọba àwọn tó yẹ ṣe kó yìí. yes ṣé báwa náà fẹ́ yin bọ́ǹbù ẹ jẹ́ ká wà lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀ wọ́n nílò gbàtọ́ yá wọ́n ní àwọn Fúlàní sọ pé tí bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn tá a bá rẹ̀ ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n okay now no problem bẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi mọ́ fi wá gbá géèmù politics ni ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lẹ́ máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀ ẹ̀yin lẹ́ lọ́la ẹni kẹ́ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù ni géèmù òṣèlú ni kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ọ̀ka terrorist tó mẹ́nu gbó okay now kàn sọ fún mi ṣe pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ àánú gbóni o àti Fúlàní o àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró de wà mẹ́ wọ́n kó bọ́ǹbù ẹ̀ lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ ilé ìgbé lọ́wọ́ tẹ́ ẹ̀ bẹ̀rù àwa náà máa bá yín wọ́n máa kúrò mẹ́ easily èmi ò lè béèrè o mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàgàrà ọmọ àti accept dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí ò náà ní síbi wáyé tí ò bá ìgbà mi kí wọ́n bẹ̀ gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìwé ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọdọ̀ bí gbèsè kankan kọjá òun kọjá ṣe ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ jiyàn gbé àwọn àyè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ mọ tó dẹ nìkan gbé bọ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn ọ̀pọ̀ alamọ́ tó ṣẹlẹ̀ nílé yìí wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún márùn lẹ́yìn ìgboro tí mo nẹ́ẹ̀dẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn ọmọ fàyín ṣòkòtò àti ìyàwó pé sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ tá ló fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè ká mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé ṣé drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mú drug orí mi pé jù tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ kankan Nàìjíríà ṣe lọ gbé wọn ká dáadáa náà bẹ́ẹ̀ gbé ń jẹ́ mi but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn kájọ já kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣe kò kọ́kẹ̀rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n da ayọ́sọ̀nù kò lè jọ́ òjìnà ẹwọ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dá tàbí só ti da dìsẹ́nà ni a mọ̀ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ ó sódà ó sì lọ́dún mẹ́jọ láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún mẹ́jọ ẹ̀ ta ló ṣe protest north nígbà tó census Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́n expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí máa ń takò Tinubu ọmọ sọdún mẹ́jọ tiẹ̀ náà èmi ò ní báyìí sí yẹn
mi ò lọ school mi ò kàwé ọmọ kan làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà tọ́ ló fìrí mi Yorùbá ni èmi ò lè bá yín tákù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn èmi àwọn ọlọ́mọ sọ fún yẹn ọpọlọ yín ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́. wọ́n ti ń kí òṣèlú bètò ààbò now gómìnà ń ṣèkìlọ̀ pé èyí ti rí kí ẹnìkan máa dáwọn kan private security àti kọ́ máa dúnkokò máwọn kan lọ́yọ̀ state ilẹ̀ Yorùbá láti máa ń sọ pé àìbá ní ìtàn káfà ní ìtàn ya tó bá wá bá mi gbé tó wá sílé mi kí n lọ́kọ nínú ìwé Chinua Achebe ó ní you cannot come to my house and defecate. bẹ́ẹ̀ni. ó ní kò possible gbogbo àwọn tí wọ́n ń gbé ní Òkè Ògùn tí wọ́n dátọ̀ orin wá tí wọ́n ti yan iṣẹ́ ajínigbé láàyò àtàwọn ohun onílẹ̀ tí wọ́n ti ń gbẹ̀jẹ́ àpò mọ́ wọn ní olóyè Sunday Igboho ń fà létí pé ẹ lọ gbé jẹ́ o. wọ́n ní wọ́n pa aláboyún wọ́n náà hard him àti àwọn tó gbówó lọ náà wọ́n tún pa wọ́n àìhá olóyè Sunday tí wọ́n ń sọ náà tí èèyàn bá ní akíkanjú èèyàn nílùú kèé sásìkò tí èèyàn máa ń fẹ́ ọ̀rọ̀ ṣòṣèlú rèé just like ètò wọn rí fáwọn sí pé 16 billion nígbà tí wọ́n ní kó máa sọ kí àwọn ibà gànyàdà nígbà yẹn kó máa sọ ọ̀pọ̀ epo tí Jonathan gbé fún wọn please mo fẹ́ bí àwọn agbára orílẹ̀ Nàìjíríà ẹ má ti torí pé ìwà agbára òṣèlú àbí torí òṣèlú ẹ̀yìn ṣe. ṣé nǹkan tá à ń sọ ni pé ọ̀rọ̀ tí gómìnà sọ yẹn ọ̀rọ̀ òṣèlú ni. ẹ jẹ́ tó wo olóyè làwọn tó ń gbọ́ wa nílé onílàákàyè ni wọ́n ọmọ Nàìjíríà nílàákàyè gan onílàákàyè gan sábà pé nísìnyí at a time a rí pé olóyè Sunday Igboho kọ́kọ́ káwọ́ gbéra wọn ọmọ nǹkan tí wọ́n ṣe. wọ́n sọ pé tán bá lè fún àwọn ní approval. bẹ́ẹ̀ ni sẹ́wọ̀n kó wọ́n sọ ń gbà yẹn pé àwọn ò lè dédé ṣe kankan tí wọ́n bá ti fún àwọn approval àwọn lọ. náà tẹ́ ẹ bá rí èèyàn bíi Akin tó ń fọwọ́ gbáyà bẹ́ẹ̀ tó sọ pé tó bá ṣẹlẹ̀ pé ó máa ṣubú sójú ìjà so be it ṣé báwọn kan là ń sọ yìí Brigadier Ibrahim Hosseini tí wọ́n ṣubú lójú ìjà Brigadier Uba tí wọ́n ṣubú and some corner tí wọ́n ṣubú àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n ṣubú lójú ìjà táwọn sọlá àtàwọn ṣubú lójú ìjà ṣebí là ń kọ́ bẹ́ẹ̀ ni wọ́n láàárọ̀ yìí ẹnìkan sì volunteer rẹ̀ pé nǹkan ò lè máa rí báyìí lọ òun ṣetán láti fẹ̀mí òun wéwu kó ṣe máa ṣe bẹ́ẹ̀ tòdò ẹsẹ̀ ìgbà ẹ̀jẹ̀ sọ fún yín jìnnìjìnnì olóyè Sunday Igboho ok ó mú àwọn ará abílókè during the time of Buhari ààrẹ àná ok olóògbé Buhari ó máa ń sọ ni pé olóyè Sunday Igboho da jìnnìjìnnì bá wọn yàn wọn. wọ́n ti ẹ̀ láwọn ti ìsìn náà wọ́n na competition kan tí wọ́n petition sọ́dọ̀ gómìnà wípé Sunday Igboho ń dà wọ́n láàmú o. ẹ̀yin náà ẹ wò ó tí wọ́n wá rí ròyìn bẹ́ẹ̀ ẹ mọ the bottom line is this the point I'm driving home is this is that ẹ yọ òṣèlú kò ní ọ̀rọ̀ ètò ààbò ẹ má máa fi ètò ààbò òṣèlú mọ́ ẹ̀mí wá ṣe pàtàkì torí Ọlọ́run. ààrẹ kátẹ́mi tún fẹ́ béèrè ni nínú ìgbékalẹ̀ ètò orílẹ̀-èdè yìí ṣé kìí ṣe pé ìgbékalẹ̀ kan wà mẹ́tò ń dá wàhálà alẹ́ báyìí ṣe mọ̀ pé ní tí ìgbékalẹ̀ ẹ̀ sọ ni pé gómìnà ni olórí aláàbò chief security officer ní ìpínlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ni tí ẹnikẹ́ni bá fẹ́ gbé ní tó jẹ mọ́rọ̀ ètò ààbò lọ sí ò yẹ kí ó gba ọ̀dọ̀ rẹ̀. ní tí gómìnà ń sọnù anything tó bá ní ṣe pẹ̀lú ètò ààbò èmi ni chief security officer mo gbọ́dọ̀ fún yín ní àṣẹ kẹ́ ẹ tó lọ ṣe nǹkan kan irú ètò ìṣẹ̀lẹ̀ ní àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà yìí àwọn gómìnà ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé wọ́n gba àwọn ọmọ ìjáde àti àwọn olùkọ́ tí ń bẹ ń bẹ ṣùgbọ́n kí gómìnà wà wò pé àwọn dédé rí àwọn kan táwọn náà bọ́ ní igbó táwọn náà fẹ́ ṣe rescue ibo ni a ti gbàṣẹ tá ń fún wọn láṣẹ. gẹ́gẹ́ bí ẹni tá a pè ní sẹ́rí nǹkan tẹ̀mí fẹ́ sọ ní ààrẹ tó bá yẹ pé gómìnà ni wọ́n pè ní olórí ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀ àbí nǹkan tí mo sọ yìí wà ní tí tẹ̀mí ìbárò pa tí àbá ṣe ni pé tí gómìnà bá rí ẹni torí gbogbo ọ̀rọ̀ yìí bó ti wù kó rí kò sí ẹni tí wọ́n mọ̀ dá kọjú gómìnà lọ ẹ̀mẹ̀jà tọ́ra wa jẹ́ even látòkè tí ẹ̀ńkọ́ bá ṣẹlẹ̀ ta ni wọ́n pè òun ni ó wà ń pàdé òun ni ó lọ jẹ́jọ́ òun ni ó lọ sọ̀rọ̀ bí ìlú ẹ̀ ti rí èmi nǹkan tẹ̀mí ìbá sọ ni pé kí ló fà á kí ló wà ń di rẹ̀ tó yẹ pé sẹ́ẹ̀tì tí gómìnà wà tí wọ́n pè lórí ètò ààbò ìyẹn làbá yanjú tó bá rírun nǹkan bẹ́yẹn tó ṣẹlẹ̀ ṣé kò ní àṣẹ àti agbára àti lè perú ẹni yẹn bóun ló ṣe fẹ́ ká ṣe kinní yìí ṣé kí ló lè bí kọ́mọ̀sí agbára àṣẹ àti pèèyàn tí ò bá ṣe pé kinní kan tó ń jó níbi kan tó ń lù fún wà nígbà tí a ti mọ̀ látòkè pé ẹni yìí ni olórí elétò ààbò tẹ́ni yẹn ó sì jáde lọ bẹ́ẹ̀ ṣé kò sí agbára kan tó náà gbójúlé láti ibì kankan tí ẹni tó wà bí òwò bí ẹni pé ó fẹ́ tẹ àṣẹ àti agbára tòun mọ́lẹ̀ níbi tá a wà lórí ètò òṣèlú báyìí so lèmi ṣe wò pé kí ló bí tí gómìnà ò ní lè pé stéètì mi ni tàbí tí ẹni yẹn náà ò ní lè gbọ́dọ̀ gómìnà stéètì rẹ̀ pé òun ló lórí elétò ààbò gómìnà mo dọ́dọ̀ yín mo ṣetán láti ṣe báyìí kí ni àlàfo tó wà láàrin yẹn. àlàfo wà ń bẹ. kí ni àlàfo yẹn tí ò fi lè ṣe ṣe. àlàfo wà ń bẹ kí ló bí àlàfo. so yẹ kó wà. àlàfo wà ń bẹ ẹ máa gbọ́ ààrẹ yanisọlọjà mo ń gbọ́ yín àlàfo wà ń bẹ but kí ló bí àlàfo bó làlàfo sì wáyé. bó làlàfo sì wáyé. bẹ́ẹ̀ ni gómìnà fúnra wọn his excellency FNSC now wọ́n sọ wípé
ọ̀dọ́ táìtù tẹ́ pé wọ́n ní ìsín yẹn chief security officer officer tí agbára àwọn mọ. wọ́n láwọn láṣẹ lórí. gómìnà fẹnu ara wọn sọ mí sọkúsọ wọ́n níbi tá agbára àwọn mọ. lórí local security àbí àwọn elétò àbúrò lórí ẹ̀ka ètò ààbò tẹ́ bá wá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ̀ àmọ̀ sọ bí àpapọ̀ ní o tìpínlẹ̀ ní olùkíní o wọ́n láwọn níbi tá agbára àwọn mọ wọ́n láwọn agbára káwá pé ìjọba àpapọ̀ ló ní lórí ètò ààbò. ṣé ká wá yọ chief yẹn kúrò mbẹ. chief tẹ́ wá fún wọn chief. ṣé ká yọ kúrò mbẹ. ẹ máa gbọ́ àìmọye táìtù gómìnà náà lọ fọlá wọn sọ táìtù tẹ́ pé àwọn tẹ́ gbé láwọn lọ́wọ́ ó níbi agbára mi mọ ẹ kò pè mí ní chief mi chief tẹ́ ń pè mí ẹ mọ̀ yẹ kó rí mi wú iṣẹ́ apá mi lọ ibi agbára mi mọ ẹgbẹ́ àwọn náà fẹ́ ní ara wọn sọ jáde if that should be the case ṣé ẹni tí agbára rẹ̀ ò tó tẹ́ ẹ sì gbé táìtù lé lọ́rùn ṣé ìpẹ́ fi ṣe yẹ̀yẹ́ ṣé ìpẹ́ fi dígẹrẹ wú. wọ́n ní tẹ́nìkan wà ní sẹ̀sẹ̀ máa bọ̀ gómìnà ní ìsìnkọ́ wọn fi yẹ campaign fún mi pé ètò ààbò sẹ́ẹ̀kì nípasẹ̀ ọ̀dájú àsìkò ní kí n yọ sọnù. ẹgbẹ́ o ó dágbára àwọn ọmọ o ẹja tí wọ́n sọ fún. now ibi agbára gómìnà sọ báàtò ní issue wípé sẹ́nìkan lè máa ṣe nǹkan ní state gómìnà lórí ètò ààbò kó sì máa respect chief kó mọ gbọ́dọ̀ kọjá chief security ó ṣeé ṣe ìgbà tí àlàfo ti wà ń bẹ sákòókò joyè àlàfo tó wà ń bẹ yẹn ó ní ẹni tí bí jí lógo oríwọ irú àlàfo ẹ ṣàlàyé àlàfo wà ń bẹ bàbá Àkàndé ìgbà tẹ́ pè ní chief security tó náà ti gbà pé ó ní bí agbára àwọn ọmọ lórí ètò ààbò ó sì ń tọ́ka sókè pé ló ní agbára tó ju tòun lọ definitely àlàfo tí ó ti sílẹ̀ yẹn. níbo wá rẹni tó jáde lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ gbà á lẹ̀ lọ́wọ́ tí ó ní agbára àwọn ọ̀ka yẹn ibi tẹ́mi ń béèrè nìyẹn kí ló dé tí ò lè ti àsọjọ yé pọ̀ láàrin àwọn méjì. ipa wo ló fẹ́ kó. orí bí agbára mi ò ká lókè yẹn owó tó nà ń fún ọ ń gbò tí ló lọ yẹn kí ló dé tírù yẹn ò lè sí ni mò ń béèrè. ipa wo ló fẹ́ kó kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. torí sẹ́ẹ̀tì ẹ̀ náà ni. torí securities ló kà á kí ló fẹ́ kí n fi ràn lọ́wọ́. kí mo ti lè bọ́ọ̀dẹ pé agbára mi ò ká ẹnìkan sì dé ní ìsìn pé ẹ má wulẹ̀ lókè. àbí tí ẹ wá kọ́ wọ́bọ̀wé bí nǹkan kan bá ṣe ọ́ ìjọba ìpínlẹ̀ ò ní mọ̀ nǹkan kan lórí ẹ̀ sẹ́wọ̀n ló lọ́wọ́ rẹ̀ ló lọ́ wá kọ́ wọ́bọ̀wé kí ni tó nílò kí ni ìrànlọ́wọ́ tó fẹ́. mo fẹ́ bẹ̀rẹ̀ sọ́yẹ kálàfo yẹn ó wà níbo ṣe pé state yẹn náà ni for the peace of your state. kí ló dé tí Ìbà Gani Adams táwọn ò borí wo àlàfo yẹn ẹ̀ ń bèrè ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan. àlàfo tí Sunday Igboho borí wọ̀ kí ló dé tí Ìbà Gani Adams ò borí wo àlàfo yẹn. gómìnà tó fún mi lágbára àtàṣẹ ẹ̀ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta ní Ìbà Gani Adams ló ti kọ lẹ́tà sí àwọn gbogbo gómìnà nílẹ̀ Yorùbá títí dé Kwara ó kọ̀ọ̀kan ní 2024 ó kọ̀ọ̀kan ní May 21 lẹ́yìn ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan títí ahoro ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ó kọ ìmíì sí gbogbo gómìnà wípé ṣé ẹ rántí pé mo ti sọ pé àwọn kìíní yóò ṣẹlẹ̀ ṣé ẹ rántí pé mo ti sọ pé àwọn kìíní wọ́n ti wà ní igbó iṣẹ́ tí wọ́n sì fẹ́ ṣe rèé. ààrẹ mo fẹ́ pe àkíyèsí wa o. wọ́n dá Ìbà Gani Adams ló dàárọ̀ yìí. ẹni sùgbọ́n àwọn fẹ́ dá wa padà sẹ́yìn níjọ́ tí ẹ lọ síbi bẹ́ẹ̀dẹ̀ màmá Adédùbú. bẹ́ẹ̀ni alájà bọ́sẹ̀ Adédùbú. tí ẹ jẹ́ ká tún nǹkan ìṣe ni o òṣèlú yìí ni òṣèlú lọ́rọ̀ tó wà nílẹ̀ báyìí o. òṣèlú ètò ààbò. ẹ ti sọ fún wa níjọ́ yẹn tẹ̀ ń bọ̀ ẹ nígbà tẹ ẹ dé Mọ̀pó. bẹ́ẹ̀ni ẹni ẹ̀ ń wo àwòrán kan tí wọ́n gbé síbẹ̀. bẹ́ẹ̀ni àwòrán Ọdẹ́rìn lọ. Balógun Ọdẹ́rìn lọ. that is it ní ayé ìgbà tí àwọn yẹn jà tíru wàhálà yìí wà tí ń bọ̀ àwọn òjà báyìí àwọn pawọ́pọ̀ já ni tí àwọn Òṣogbo ń ogun Òṣogbo 1840 tí gbogbo wọn lọ pàdé mẹ́ bẹ́ẹ̀ni tí wọ́n lọ pàdé lẹ́nu ọ̀nà Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ja ogun yẹn kò dàrú báyìí àwọn olóṣèlú la ẹnà pa àwa sọ̀rọ̀ níjọ́ yẹn pé kí ló dé tí wọ́n pera àwọn jọ́ńlẹ̀ Yorùbá àwọn gómìnà ni o àwọn ọba ni o àwọn olórí ni o kọ́ pé irú àwọn ọmọ tí wọ́n ṣetán àti dúró bí wọn bàbá àgbà yẹn ní gbogbo ọbẹ̀ yẹn títà fi dúró sínú òṣèlú. ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ má jẹ́ kí fídíò yìí pẹ́ rárá jẹ́ kó dọ̀dọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel ó mà ṣe o mo rí yín láàyè ibi tó ń tẹ jókòó sí tó ń ti bóyá interview lẹ́ ń ṣe ni tó ń ti ń parọ́ fún yín tẹ́yìn náà mi rí eléyìí tó ṣe mí ní kàyéfì àti eléyìí tó jẹ mí lójú ń bẹ̀ ni wípé wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ èmi pé ó ṣe fídíò bó sọ pé àwọn sáàbí nǹkankan ẹ wá fọwọ́ lọ́wọ́ ẹ wá mi rí wọ́n tún sọ pé wọ́n ti olóyè Sunday Igboho bóyá àwọn tó fún lówó pé kankan ọjọ́ táwọn èèyàn kan jáde sí yín tán ní ẹ jí owó jọ ẹ ń gbá àwọn èèyàn ẹ ń bá àwọn èèyàn sùn pàápàá ọmọ kan jáde lọ́jọ́ náà tó sọ pé ẹ bóun sùn pé nǹkan kan mo jáde láì rí yín rí mo ní ti yín ò rí bẹ́ẹ̀ mo lẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ṣe fún mi lówó lọ́jọ́ náà ni ẹ fún mi lówó mi ì dẹ̀ béèrè owó lọ yín ṣé mo ní nọ́mbà yín mi ní nọ́mbà yín bọ̀tì bọ́lọ́run bá ṣe darí mi lèmi ṣe máa ń ṣe mí ìfẹ́ èèyàn jẹ ni gbogbo nǹkan tí ìbáwò kéèyàn gbé lórí tó bá ti mú àbòsí kúnṣẹ́ àwa máa ń takò pé ẹ wá kì í ṣe báyìí gbogbo ìrìn àjò yín lọ síbẹ̀ yẹn jẹ́ kí n mọ̀ pé ẹ rí ẹ gbọ́
Ọlọ́run ò pè yín tọ́lọ́run bá pè yín ni a máa jẹ́ kẹ́ gbọ́ tọ́lọ́run bá pè yín ni ẹ̀ máa rí lẹ́yìn ojú tẹ́ fẹ́ fi fo kọ́tà Àgbàlá Gabriel kò sí kankan tẹ́ rí torí tẹ́ bá rí ẹ̀dẹ́ ní ibi mọ̀ tẹ́ bá rí téèyàn bá ń parọ́ fún yín ẹ̀ mọ̀ ọ̀rọ̀ tí mo sọ kò sí rọ́ńbẹ́ tẹ́ bá dẹ̀ ríran dáadáa ẹ̀ mọ̀ ǹjẹ́ olóyè Sunday Igboho kógun lọ sí Ìgbòho rí ẹni tẹ́ jókòó tì í kógun lọ sí ìlú bàbá ìlú bí tó ń claim yóò kógun lọ síbẹ̀ wọ́n pààyàn bẹ́ẹ̀ abẹ́ ẹ rí kálẹ̀ rí ni ẹdẹ́yàn bímọ ní ẹni jókòó tì Àgbàlá Gabriel ẹ lọ kọ́ṣẹ́ mọ́ṣẹ́ ránṣẹ́ o téèyàn bá sọ pé òun fẹ́ dá bí òun fẹ́ dá bí òun fẹ́ dá bí irú wọn máa ń dá lábùkù ni o àti pé ọ̀rọ̀ tó ń sọ fún yín bẹ̀yẹn èwo ló bá ìwúrí dé nú ẹ̀ èwo nìwúrí ẹ̀yin gan ọ̀tá yo à ń dá yín mọ̀ Ọlọ́run á tú àṣírí yín kò ju ọ̀sẹ̀ méjì o tẹ lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho tẹ gbowó ń bẹ̀ o ẹ tún lọ síbí wòlíì lẹ́pẹ̀rẹ̀ yín o wòlíì ni o oníkálukú yín lẹ máa ránṣọ àbùkù yín fúnra yín lẹ máa wọ̀ eléyìí tó ń sọ̀rọ̀ lójú yín yẹn òun fúnra ẹ̀ rí pé òun ni télọ̀ aṣọ àbùkù tó rán èèyàn lọ sínú gbó fly drone òun rí fa ó wá ń sọ fún yín bẹ̀ ẹ wá ń mìírí ẹ dìde kẹ́ sọ pé ohun èèyàn lóhun Ọlọ́run ohun Ọlọ́run lóhun èèyàn tọ́táyé ò bá fẹ́ èèyàn Ọlọ́run ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ka Bíbélì ohun wà yìí lóhun Ọlọ́run táyé bá ti ń ṣe Ọlọ́run á ní kí Ọlọ́run bá àwọn màláìkà bẹ́ẹ̀ ni tọ́lọ́run ò bá fẹ́yàn ẹnìyàn á máa takò tọ́lọ́run so ẹ̀yin náà wà lára àwọn tó ń sọ pé léè tó lóye Sunday Igboho ń ṣe báyìí kì í ṣọ̀nà Àgbàlá Gabriel Ọlọ́run á dá fún yín àwọn ọmọ ọjọ́ yín mi rò bóyá lélẹ̀ tó lè bá yín sòótọ́ nú ẹ̀ fly drone explosive ẹ wò ṣe within a month tó lóye Sunday Igboho bẹ̀rẹ̀ yìí ẹ wò ṣe tó ti ṣe ńlẹ̀ Yorùbá o ariwo tẹ́ ń pa obìnrin lásán tó wá gbé yín jókòó ẹni ẹ rí ẹni Ọlọ́run bùn yín lẹ́bùn kẹ́ rí ó bùn yín lẹ́bùn kẹ́ gbọ́ ẹ wá jókòó tí ẹ gbóòórùn lára ẹ ń ṣe yàn Ọlọ́run Àgbàlá Gabriel you are not a man of God like seriously orúkọ tó ń pè yín gbà yẹn gbogbo ẹ òun lẹ ń jẹ́ tí n bá rá àwọn fídíò yẹn máa tàgẹ mọ́ mi mo fẹ́ repost ẹ padà ẹni bí ni yín èmi ni mi rí ni mi mọ̀ mi dá yín mọ̀ dáadáa ni Ọlọ́run dá fún ẹ àwọn èèyàn mú mi lọ́wọ́ ni o má sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní orò má sọ̀kò eléyìí tó ń gbé dání kó ń jù if not so gbogbo kan tí mò ń sọ mo ní ó gbà fún kì í ṣe pé mo kàn ń lanu bóyá ọ̀rọ̀ ń jábọ́ ìlara ni wọ́n ń ṣe wọ́n ti gbàgbé tọ́lọ́run bá ràn yàn ń ṣẹ́ àbáyàn débẹ̀ ẹ wá lọ́rọ̀ ìyànjú tẹ́lẹ̀ gbá ṣe ebi náà nìyẹn ṣe bẹ́ẹ̀ láwọn tó more than 50 sí ṣọ́ọ̀ṣì ṣé ṣọ́ọ̀ṣì ṣé kò tà mọ́ ni tẹ́ fi jókòó tẹ́ fi ń gbọ́rọ̀ tó dọ̀tí wòlíì mélòó lẹ rí bẹ́ẹ̀ ẹ̀yin la rí lébi ẹ̀yin la rí lébi kílẹ̀ wá kiri yìí ṣé ẹ bízì ni ẹ bá mi bi Àgbàlá Gabriel ṣé kò bízì ni ẹ máa pọn mi fáwọn ṣọ́ọ̀ṣì kan máa wẹ̀ lọ́ọ̀dì táìmù kan tó wẹ̀ tán alẹ́ àtilẹ́ ọjọ́ kejì ẹ ní kán tún ṣan ẹsẹ̀ ọjọ́ kẹta ẹ lè ní kán gẹrun wọn wá ọjọ́ kẹrin ẹ lè ní kán tún ṣe nǹkan kan ẹ máa bízì wòlíì máa ń bízì ni wòlíì mélòó lẹ rí tó ń rìn kiri báyìí. èmi ń bẹ̀rù yín tẹ́lẹ̀ ni mo ti rí bọ́lọ́hún ò pè yín so bọ́lọ́hún ò ṣe pè yín tá a bá kàn yín lábùkù kò bad ẹni tó ń parọ́ wọ́n ní kí n máa ẹni tó ń parọ́ ó gbé yín jókòó báyìí ó tún parọ́ fún yín ní the more than 500 àbí kankan ẹ lọ gọ́ọ̀gù náà mo sọ̀rọ̀ fún yín ẹ lọ gọ́ọ̀gù kẹ lọ wo nǹkan tí mo sọ ọ̀rọ̀ mélòó wọ́n dẹ̀ sọ pé nìyẹn ò ju 30 years bẹ́ẹ̀ ni torí pé bàbá yín ò dára nù ọmọ kékeré ni mí but ọmọ tó bá wà ní SS2 as at then so kẹ wá sọ pé kò mọ̀ tún ẹ̀yàtọ̀ sósì àrí sure. ọ̀rọ̀ ààrẹ Aríkúyẹrí yìí ṣé ń fojú lásán wo ni ẹ gbé sínú làákà ẹ̀ kẹ́ wá wo ọ̀rọ̀ èṣù àtàádámà àtọlọ́hun kò sí ìgbà tọ́lọ́hun fẹ́ yan adarí àbí tọ́lọ́hun bá fẹ́ gbèyàn kan dìde ta kì í rètù bí lẹ́yìn ìbejì bí irú tiẹ̀ yìí Ọlọ́run pè gbogbo àwọn màláìkà jọ Ọlọ́run ní easy you do lè ádámà gbogbo yín ò ẹ tẹríba fún ádámà o lóòótọ́ ẹ jù lọ lọ́jọ́ orí
bọ́tí o ẹ tẹríba òun mo fẹ́ fi ṣàdárí yín o bọ́lọ̀ ń ṣe fi olóyè Sunday Igboho ṣàdárí wa ilẹ̀ Yorùbá adarí jagun olórí jagunjagun ilẹ̀ Yorùbá ní ilé tó kò yìí Ọlọ́run wa sọ fún àwọn màláìkà pé ìsì jùdú lè ádámà gbogbo yín ẹ tẹríba fún ádámà o fàṣẹjàdú ilà ìbílẹ̀sà èṣù dìde èṣù ní níbo ojú mi ló ti bí ọmọ kékeré ni bí ààrẹ Aríkúyẹrí ṣe ń du ọjọ́ orí báyìí exactly bó ṣe rí nìyẹn ọjọ́ orí lẹ̀ ń dùn lọ bí Ọlọ́run léèrè pé báwo ló ṣe ṣe ẹ lọ kàtàn èṣù dáadáa Ọlọ́run torí bẹ́ẹ̀ hàǹgì ayé èṣù dé ní bọ̀tí a ní wá màmá ríru ẹ̀ torí kí ni adínà àgbà èèyàn bí èṣù sì kù láyé gbogbo kọ́tà ń ṣe wọ̀nyí ẹ̀ nídìí ẹ̀ ọjọ́ tí mo tẹ̀lé olóyè Sunday Igboho tí mo rí mo ní aláyé mo ní èmi ń gbàdúrà fún yín kọ́lọ́run jẹ́ kọ́ta yín máa pọ̀ sí ó hàǹgì mo ní bọ̀ Ọlọ́run gbé yín borí ẹ̀ dáàdì mi ní bí nǹkan èèyàn bá ṣe fẹ́ dá ọmọ lọ́ta èèyàn mọ́ ó lọ́ta oníwàá ó lè ga ẹ̀yin gangan lépo tó ń ṣiṣẹ́ olóyè Sunday Igboho táyé fi mọ̀ pé èèyàn gidi ni torí kíni ó ń ṣiṣẹ́ dáadáa ẹ̀yin ń discriminate ẹ̀ tí ò bá jẹ́ pé èṣù ṣe kọ́ńkínná Ọlọ́run ò ní rọ̀fà ádámù bó ṣe rọ̀fà ẹ̀ kò ní gbéga bó ṣe gbéga ẹ̀yin gangan lẹ discriminate ẹ̀ táwa ayé fi rí táwa Yorùbá fi rí pé ó èèyàn lolóyè Sunday Igboho ẹ wo program tẹ́ ń ṣe lánàá ọ̀rọ̀ yẹn ń rùn ẹ ń sọ̀rọ̀ ẹ fi sí mú kẹwo ó ṣe drone ó ṣe báyìí within a month tó fi ṣe gbogbo nǹkan tó ń ṣe báyìí ọ̀rọ̀ yẹn nítumọ̀ ìrìn àjò yẹn nítumọ̀ ẹ wo iṣẹ́ tó ṣe gbogbo bọ́n ṣe lọ mú àwọn tó ń gbàjáde olóyè Sunday Igboho ló fún wọn páàsì yẹn ó tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ni o àsìkò gbà tẹ́ ń sọ̀rọ̀ gangan tẹ́ ń ṣe program òfò tẹ́ ń ṣe yìí gangan àsìkò yẹn ni máa yí wà nù gbọ́ tó ń ṣiṣẹ́ fúnran Yorùbá àwa Yorùbá jẹ́ mo ti ẹ̀ rí Ọlọ́run ṣe kinní kan tá a mọ̀ ẹ lọ gbà pé ó ti nílùú tán ti bí yín kẹ nọwọ́ sí nǹkan kan bẹ̀ kó lóyè Sunday Igboho nọwọ́ látọ̀hún yẹn sí nǹkan kan bẹ̀ kọ́mọ ẹni tó fẹ́ já mọ́ lọ́wọ́ orúkọ yín ò dáa kọ̀tàn dáadáa nǹkan tó yẹ ká ṣe tó yẹ ká kún lọ́wọ́ àbúrò mi wá rí mi tó bá wá bá yín mi ì lè jáde mọ́ àgbà ti dé ẹ̀rù ń bà mí mi ì lágbára bí ìwọ fine àwọn boys lélẹ̀ kàn support ẹ̀ tó ń bá pàtàn àwọn tó gba Yorùbá lẹ̀ tó ń bá ń sọ̀bọ̀ wọ́n ní plus Aríkúyẹrí wọ́n ní plus madam Aríkúyẹrí wọ́n á dín yín mọ́ but gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹ máa wo ọ̀rọ̀ yín ti pọ̀ jù ládùúgbàṣà ni ààrẹ nígbà tí sọ̀rọ̀ jù ó ti pọ̀ jù ọ̀rọ̀ yín ti pọ̀ jù ẹ wo ipò yìí ẹ̀ ń dọ̀tí ẹ̀ mo dẹ̀ ń gbàládùá kọ́lọ́n jẹ́ kẹ́mi gúngúngúngún mi gbàdúrà ìṣubú yín Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣubú torí kí ni bẹ́ẹ̀ ṣe ń dọ̀tí ipò yìí a níìdì àti máa fún yín láwọn àpọ́nlé kankan tí ipò yẹn tọ́ sí torí ẹlòmíì tó bá fẹ́ jẹ́ lọ́la kọ́lọ́n jẹ́ kẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ o kẹ́ má kú báyìí bọ̀tẹ́lòmíì bá fẹ́ jẹ́ lọ́la ẹ ti fi dọ̀tí sí ipò yẹn ẹ̀rù ń bà yín tọ́lọ́n bá ròyìn òǹṣẹ́ àyà ẹ̀ máa ń kíni ẹ̀rù yín ti pọ̀ jù nǹkan tó dẹ̀ fa the main problem tẹ́ni ni pé ìgbà tẹ́jọ́ yẹn ẹ̀ ń kọjá ayé yín sáwọn ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe wá ń kọjá ayé yín sí wọn àwọn tó ní nǹkan agbára wọn ò yọ̀ǹda ẹ̀ fún yín. wọ́n lámọ̀ pẹ́ jù lọ ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ èṣù ni ìgbà tó Ọlọ́run sọ pé Ọlọ́run dá Ádámù pínísí Ọlọ́run wá ní gbogbo ẹ̀yin màláìkà tẹ́ jù lọ yìí o ẹ dáyé ṣáájú ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ bọ̀ easy jùdó lè Ádámù ẹ tẹríba fún wọ́n ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sí lára ẹ ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sólóyè Sunday Igboho lára tó fi ń já darí gbogbo wa ni nílẹ̀ Yorùbá Ọlọ́run wá ní gbogbo yín kẹ́ gbà fún ààrẹ Aríkúyẹrí Ọlọ́run ní easy jùdó lè Ádámù gbogbo yín ẹ tẹríba fún Ádámù bí Ọlọ́run ṣe sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín lálágbára ẹ tẹríba fún Sunday Igboho tẹ́ sọ pé no yìí fàṣájàdú ilá ìbílísà èṣù ló ṣe kọ́ńkínná ẹ̀yin ṣe déédéé èṣù níyín torí tẹ́ ẹ bá jẹ́ èṣù ẹ ti gbàgbé nǹkan tọ́lọ́run fi sí lára ni Ọlọ́run ló gbé dìde kì í ṣọjọ́ orí kò kanjọ́ Ọlọ́run òun lò bẹ́ẹ̀ ẹ̀ ń gbé bẹ́ẹ̀ mo jù lọ ọmọ kékeré ni ó ń fly through no Ọlọ́run ní fàṣájàdú ilá ìbílísà èṣù nìkan tí ló ṣe kọ́ńkínná ẹ lọ wo nǹkan tó parí ọ̀rọ̀ èṣù kó má bá parí ọ̀rọ̀ yín kò tí ì dé góńgó báyìí ẹ túbá ẹnu yín dẹ̀ lélẹ̀ ẹ tí ẹ mo rú ọ̀rọ̀ tẹ́ máa sọ ọ̀rọ̀ yín ti ń pọ̀ jù ẹ ń sọ̀rọ̀ nú fídíò yẹn báyìí mo sọ pé mo gbọ́ ọ̀rọ̀ yín tẹ́ sọ pé Ọlọ́wọ̀ èèyàn yín ni ara àrífín nìyẹn bàbá yín ni tẹ́ bá lè sọ̀rọ̀ tẹ́ rẹ́ Ọlọ́wọ̀ fi Ọlọ́wọ̀ ń ṣe kì í ṣe ọba kékeré nílẹ̀ Yorùbá o Ọlọ́wọ̀ yàtọ̀ o ó yàtọ̀ gidigidi o Ọlọ́wọ̀ yàtọ̀ sáwọn ọba tẹ́ máa ń rí fi ní kíní wọ̀nyẹn o so àwọn èdè àrífín wọ̀nyẹn lọ kọ́ tiẹ̀ àfẹ́ mọ́
Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn OPC mo kí yín ẹ ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Oòduà. Bàbá yìí Àgbàlá Gabriel wá bá yín, Àgbàlá Gabriel wá interview yín, Àgbàlá Gabriel ẹni tó gbé akúnjẹ ni ẹ̀yin méjèèjì, akúnjẹ nìyín. Ẹ wá wí wórówóró lẹ́nu, ẹ wá ń sì wí lọ, òun wá nìyín, ẹ wá ń sì wí. Adójú ti yan ọmọ Yorùbá nìyín. Ẹ̀yin náà ẹ play fídíò yẹn padà, ẹni kí wọ́n ẹ jẹ́ kí kámẹ́rámà yín torí gbogbo ibi tẹ́ ẹ bá lọ ẹ lè má dì dání, ẹni kó play fídíò yẹn fún yín kẹ́ ẹ gbọ́n tẹ́ ẹ fẹnu yín sọ mbẹ́. Ẹni kó ogun lọ́pàá Abíọ́lá àyùbẹ̀ ẹ̀kọ́, ẹni kú ogun ẹ lóhùn lọ́pàá bàbá wa Akíntọ́lá àyùbẹ̀ ẹ̀kọ́, bàbá wa Lísàbí ẹ lóhùn ikú ogun lọ́pàá, Balógun Ògúnmọ́lá ẹni kú ogun lọ́pàá. So ẹ̀yin ọ̀fẹ́ kú kí lẹ wá débi oyè nígbà tá bọ́ba kú fi ń ré ní dáadáa nílẹ̀ Yorùbá. Ọba kú Abọ́bakú fẹ́ sá lọ, wọ́n mú Abọ́bakú ní airport, òun àtọ́bájọ kúnjọ náà. Ẹni ọba ti jẹ Abọ́bakú gbogbo ayé tọ́ba bá jẹ láyé ìní ọ̀jẹ̀. Bọ́ba bá bóbìnrin sùn tání tọ́ba lóun náà fẹ́ bá sùn kò tó ọba kò ní sọ pé kọ́ má bá sùn, tí bá ń fọba lọ́wọ́ rẹ̀ ló kù yóò jẹ ayé ni. Àmọ́ nítorí tọ́ba bá fi lè kú báyìí wọ́n jọ kúnjọ náà ni. Wọ́n poison rẹ̀ yóò kú, wọn àti ọba ni wọ́n jọ wọ káàlẹ̀ sùn. Bó ṣe jẹ́ nìyẹn. Àwọn tí wọ́n sì fẹ́ jẹ oyè Abọ́bakú yẹn àwọn ó ti mọ̀ wípé bí ṣe ń lọ ní wọ́n lọ tẹ́rí sí. Èyí tó tẹ́rí sí tó fẹ́ sá lọ́njọ́ sí ọwọ́ tẹ̀ ní airport àbí ọ̀tẹ̀. Bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò náà ṣe rí nù. Ẹ̀yin lẹ sọ́ di sẹ̀rímọ́nì. Táìtù yẹn ṣèké wà fún sẹ̀rímọ́nì. Gbogbo àwọn tó jáde ńgbà yẹn tó jẹ́ ńgbà yẹn àwọn tó gbangba sùn lọ́yẹ ni. Ní bá pè yí síbi ìkómọ báyìí ẹ ti débẹ̀. Kò sí irú olórin ọ̀hún kódà kọ́ ọmọ olórin ọmọ jù báyìí lọ Ìbàdàn ni ẹ wá ń fojú Yorùbá gbolẹ̀ káàkiri ẹ wà máa jó lójú agbo ẹ lẹ́ náwó wèrè. Owó tí wọ́n ní ẹ máa fáwọn OPC ara yín àwọn ọmọ tó wà lẹ́yìn yín iná lẹ́ ń ná fáwọn eléré nìna. Àwọn ọmọ tó wà lẹ́yìn yín sójú etí yín tí wọ́n bá bá yín jáde ni ẹ rí bí wọ́n ṣe máa ń rí lẹ́yìn yín ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní tì náà. Ẹ wá fún wọn ní chẹ́ńjì tẹ́ bá wá fún wọn àwọn lọ́mọ fi fa igbó. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà owó gidi correct money ní federal government ń fún yín, correct money ní lọ́yọ́ state government ń fún yín, wọn àgbọ̀lọ̀ má fún yín torí wọ́n ti mọ̀ pé anytime lẹ́lẹ́ kú. Èmi ò lẹ́kú o ṣùgbọ́n gẹ́gẹ́ bí oyè tẹ́ jẹ́ tí ẹ bá stop àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn against Sunday Igboho olóyè Adéyẹmọ yẹn wàláhì tàlẹ́ àjáde tán sí yín. Ikú tẹ̀yìn ọ̀fẹ́ kú yẹn tẹ̀yìn sá fún àwa fẹ́ kú. Ẹ ti gbọ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ yín wọ́n mọ̀ mí dáadáa kò sí ẹni kó lójú àwọn ọmọ yín ní gbogbo àwọn ibi tí mo mọ lọ tí ọmọ mi ẹni wọ́n pa mí. Tí wọn náà bá ti wá pa mí àbọ̀ bá ti ṣàbúrú fún mi àfikún ọmọ ìlú ọmọláyé ló kù. Bọ́ ọ bá ní ọmọláyé dèdè ń tọ́ bá ṣe fún mi ìníwọ́ náà gbà làárọ̀ ọmọdọ́mọ ọ̀dọ́gbà dépàlẹ̀ kọkànlá 11th generation rẹ̀ wọ́n gbà lórí òótọ́ ilẹ̀ Yorùbá táwa ń sọ yìí. Bẹ́ẹ̀ ti ń lọ kó mọ̀ lẹ́ ń lọ bẹ́ẹ̀ dé bẹ́ẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ dé lẹ́ ń lọ bí ìyàwó bẹ́ẹ̀ ti ń lọ bí ìyàwó ẹ̀yin kan yẹn wọ́n wá máa bá nù lé ẹ̀ wá forí àwọn ojú àwọn bàbá wa ẹ̀ wá fi ń gbolẹ̀. Oyè dédé oyè kódà ẹ̀ wúlò fún oyè tẹ́jẹ́ ẹ̀ sọ kalẹ̀ ń bẹ́ẹ̀ gbé gbogbo ẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀sẹ̀ mọ́ adójútì ní Yorùbá nìyí ẹni santọ́ dáa jẹ. Ìjọba Tinubu a dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn kan lè máa wò pé ṣẹṣẹ wọn kọ́ ni tàbí tó ń dúpẹ́ lọ́wọ́ wọn ni. A máa dúpẹ́ reason tí mo fi sọ pé a máa dúpẹ́ ni pé a ti jẹ yín àti jọkà àmọ̀ yàtọ̀ náà méjì. Ṣé wọn pé kíní tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí ó ti ṣẹlẹ̀ náà rí nígbà táwọn chibok àbí náà ń pè àwọn ladies àwọn ọmọ skul tán kó ń gbà yín. Ṣé wọn pé àwọn yẹn wọ́n wà ń bẹ̀ títí táwọn yẹn fi dàgbà síbẹ̀ tán fi ń bímọ síbẹ̀ ni. So ìdí ọpẹ́ wa lọ́dọ̀ Tinubu nìyẹn kò ń ṣe pé torí pé gba àwọn ọmọ yẹn lẹ́nìkan la fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n kò jẹ́ kó dàbí ti àwọn ti chibok tá à ń sọ yìí ìdí tá a fi ń dúpẹ́ lọ́wọ́ olórí wa ọmọ Yorùbá àtàtà Tinubu tó bá jẹ́ Tinubu náà ló wà ń bẹ̀ ń gbà yín bí ó ṣe gbà wọ́n lẹ̀ náà lélẹ̀ tó torí ìdí èyí
bàbá wa Bọ́lá Ahmed Tinubu adúpẹ́ lọ́wọ́ yín o a mọ̀ pé ẹ̀ ń ṣe létí ikú bàbá tó máa ń lísìn sọmọ gbọ́dọ̀ tó máa ń lísìn sọmọ ọmọ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá pátápátá bàbá mi bàbá dáadáa bàbá wa Jinzu àtúpè yín lórúkọ o iṣẹ́ tẹ́ gbé dání ló jẹ́ ká lárúkọ mọ́ yín lórí o adúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ẹ̀ ní kó sójú ogun o adúpẹ́ lọ́wọ́ ọ̀gá Army pátápátá ọ̀gá DSS pátápátá àti gbogbo àwọn tó ń yìn fọ́ọ̀fù nínú bí àwọn ọmọ bọ́lọ̀ ń ṣe kádàrá pa àwọn ọmọ yẹn wọ́n á bọ́ lọ́wọ́ ohun tí nínú àjàgà tí wọ́n wà gbogbo yín náà ládùúpẹ́ lọ́wọ́ yín o ẹni ẹlẹ́ẹ̀rin tí máa dúpẹ́ fún ni àwọn tí Ìgbòho ṣà tán kó sòdì tán fi ń jẹ́ kí Sunday máa jẹ́ Sunday Ìgbòho àwọn ẹgbẹ́ lóríṣiríṣi màá sì máa tẹnu mọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ everybody gbogbo wa pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run àánú ń bọ̀ lọ́wọ́ ń yú ẹnu tìtorí gbogbo tẹ̀yàn rí lórí social media dẹ̀ step back kódà ogun ojú ayé àtojú ogun ojú oorun àtogun ojú àlá àti gbogbo tó bá yín fínra àtogun orí Facebook tìtorí step back ẹ̀yin náà ẹ jẹ́ ká rí ìjẹ́ abiyamọ lára yín pé bó bá jọmọ tí yín náà gbé ṣe máa padà sẹ́yìn ni àdúpẹ́ lọ́wọ́ yín o àwọn òbí ọmọ náà ń dúpẹ́ lọ́wọ́ yín o àwa náà ń bá wọn torí àwa la jáde a sọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn le bó ṣe le tó a sọ̀rọ̀ a sọ bó yẹ kó rí a ṣètọ̀kún a ṣètò sí àbábì kan jẹ́ ajẹ́ tí ó mọ tó ń sọ ajẹ́ kó mọ̀ pé nǹkan tó ń sọ yìí dáadáa ni ẹni tí ó kù díẹ̀ káàtó fún ajẹ́ kó jẹ́ pé kò jẹ́ kó rí báyìí so àdúpẹ́ lọ́wọ́ yín o ọpẹ́ yẹn lẹ́karùn-ún ó lọ sórí Ìgbòho ṣá owó baba dami à ń lé bọ̀ lẹ́yìn òun tó wá ń lé ara wájú pèsè òun ò wẹ̀yìn iwájú yẹn làwọn táwọn ń lọ yẹn làwọn ń wò àdúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ̀ ní kúsọ́nà bíi èéfín tí àtúndé ráwọn tó tún lè tún máa sọ wípé kí lórí tó ń dúpẹ́ lọ́wọ́ Ìgbòho sóun ló gbà wọ́n lẹ̀ ni àìmọ̀ nǹkan ló ń dẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ láàmú torí pé pẹ́sọ̀ ti Ìgbòho gan-an okun tíjọba fi tètè ṣe ní tó yẹ kán ṣe ẹ má jà àparọ́ tanra wa ariwo Ìgbòho okun tí ìjọba fi tètè ṣe ní tó yẹ kán ṣe fún díẹ̀ yìí níbi tí fídíò tí ó lọ nípa tàwọn tí wọ́n rescue ìyá àtọmọ tá a ṣe fídíò lórí ẹ̀ ń gbà yẹn tí ìjọba tí olóyè Sunday Ìgbòho kún ìjọba lọ́wọ́ torí màá ṣe máa sọ ni kò gbàṣẹ́ lọ́wọ́ ìjọba kún ìjọba lọ́wọ́ láti lè jẹ́ kán gba àwọn ìyá àtọmọ yẹn lẹ̀ so lẹ́yìn kò ju bí wákàtí bíi mélòó kan lọ iléeṣẹ́ ọlọ́pàá gbé news jáde pé àwọn rescue ìyá àtọmọ inú mi dùn pẹ̀lú tí iléeṣẹ́ ọlọ́pàá sọ yẹn torí iléeṣẹ́ ọlọ́pàá gan mọ̀ pé àwọn kan wà tí wọn ò fẹ́ kí Ìgbòho ṣàṣeyọrí iṣẹ́ yẹn èmi ìdẹ́fẹ́ ká máa gbé kudus fún Ìgbòho ọlọ́pàá iṣẹ́ ọlọ́pàá ni ọlọ́pàá náà lórí ni orí yẹn tí Ọlọ́run yóò gbé kudus fún Ìgbòho òun ṣàwà èèyàn mo dẹ̀ mọ̀ pé bàbá Ìgbòho náà ò expect kudus láti ọ̀dọ̀ ìmí àti ìwọ tó ń sọ̀rọ̀ yìí Ọlọ́run yóò san bàbá àtàwọn gbogbo ẹgbẹ́ ìgbòho tó wà lọ́dà bàbá Ọlọ́run yóò san wọ́n lẹ́san so àwọn tó ń gba allocation àti tó ń gba security kìíní fòtì yẹn àwọn ló yẹ ká máa gbé kudus yẹn pé àti ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń ṣiṣẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ gómìnà wa engineer Olúṣèyí Makinde pẹ̀lú gbogbo bọ́n ṣe fẹ́ da àwọn àárín wọn àti olóyè Sunday Ìgbòho bàbá lo maturity Ṣèyí Makinde ẹ̀ níjàbọ̀ o òkè ẹ̀yin náà padà di president lágbára Ọlọ́run lẹ́yìn ìjọba Tinubu lẹ́yìn ọdún mẹ́ta lẹ́yìn after 2031 ẹ̀yin náà padà débi tẹ́ ń lọ àtúmọ̀ kórí yín dáadáa náà ni lágbára Ọlọ́run ẹ̀yin náà débẹ̀ ẹ̀ débẹ̀ lágbára torí ẹ lo maturity pẹ̀lú báwọn èèyàn ṣe gbógun pé olóyè Sunday Ìgbòho tó ń ló ń gba owó security vote ní tó yẹ kó ló ń gba wájú gbẹ̀yìn engineer wa abiyamọ dáadáa Ṣèyí Makinde ò tiẹ̀ wo bẹ̀ gbogbo tó ń wo kí Ṣèyí Makinde sọ jáde àwọn gbọ́dọ̀ sọ action tí wọ́n gbọ́n ṣe break action ilẹ̀ mímọ̀ pé wọ́n ṣèṣe ọmọ Yorùbá kódà kan sọ lórí tẹlifíṣàn pé ọ̀la o mọ̀ á lọ gbé ẹni báyìí wọ́n gbọ́dọ̀ sọ torí pé gómìnà tán jẹ kò ń ṣe gómìnà lórí Yorùbá nìkan wọ́n jẹ gómìnà lórí gbogbo ẹni tó bá ti ń gbé lágbègbè yẹn so gbogbo tó bá wọn sọ àwọn náà ń ṣiṣẹ́ tí wọ́n ní so adúpẹ́ lọ́wọ́ yín gọ́ọ̀nà ṣe ẹ mẹ́rin jẹ́ kí fídíò yìí gùn appreciation program fídíò la fẹ́ pè appreciation fídíò ẹ̀ẹ́dẹ̀tún náà gbó ìbò appreciation fídíò la fi pè so adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ gbólé ayọ̀ Ọlọ́run àti ẹ̀ ní rírú ẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o tẹ́ ẹ̀ bá wá rírú ẹ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ tó kù náà mẹ́fẹ̀ẹ̀fà tó kù nílẹ̀ Yorùbá náà ò ní rírú ẹ̀ mọ́ o tá a bá wá rírú ẹ̀ mọ́ ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó kù Nàìjíríà lápapọ̀ à ní rírú ẹ̀ mọ́ o